ìjálẹ̀ adéwàràwàrà bíi èjì òwúrọ̀ adépápàpá bíi èjì ìyálẹ̀ta ewúrẹ́ tó wọlé tó dúpà ìdára àmúso èmi ṣèbọ̀ Olódùmarè lónìí ọba mi tó bẹ kí bẹbẹ ó tó mọ bẹ ibà gbogbo ajúdínà tó wà lọ́lẹ̀ pátápátá àṣebáyé àti ti dín lóde tòní o ẹ̀fọ́dí òní ẹ̀fìyẹ wà ẹ káàbọ̀ sí ìkànnì Bikear TV ìkànnì tó ta gbangba tá gbàgbà káàkiri gbogbo àgbà ńlá ayé ni. kódà lórí tẹ̀sán lẹ́ẹ̀kan pẹ̀lú ọ̀rọ̀ ìdákọ́lẹ̀ kí ló máa ń fà gan? ohun tó ń fa ìdákọ́lẹ̀ ó mọ̀ pọ̀ díẹ̀ àásọ díẹ̀ níbẹ̀ ní ṣókí ó ní pé àwọn ọmọkùnrin wà sìn yìí bí nǹkan oògùn olóró ilẹ̀ lòmíì ń wá kí ló sì ń jẹ́ kí agbára tí wọ́n ní ó dínkù láàgọ́ ara bí ẹlòmíì nísìn tó bá ti mu ọtí tó ti yó kò ní ní agbára àti ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni ìwọ̀ntúnwọ̀nsì dẹ̀ ni olóyìnbó pé nǹkan àwọn ìyá wa náà dẹ̀ tún ní ṣe bó ti mọ lẹ́wà ṣàpọ́n àwọn ọmọ ìsìn yìí wọn àṣẹ bọ́n ti mọ kọjá àyè orun orí kẹ̀kẹ́ ọ̀nà ń sùn ẹlòmíì ní tí ó ṣe pé kò bá lára mu ní òlọ́mọ jẹ tó bá wá súnmọ́ ọmọbìnrin rẹ̀ kò ní lè ṣe déédéé yóò mọ̀ ṣe rẹ̀kẹ̀sì yóò ti dà sára ẹlòmíì ò tiẹ̀ mọ̀ sá fún orí bẹ́ẹ̀dì yóò ti dà sára ẹlòmíì ò tiẹ̀ mọ̀ jágbe ní ẹni àórún látàárọ̀ tó ń ti ṣe wàhálà wo ló lọ síbi tó lọ bí ó ṣe pé ó ti rọra rẹ̀ yó ó ti dín agbára ara rẹ̀ kù àti ṣe bí ọmọkùnrin rẹ̀ ó ti dín kù kò ní lè ṣe déédéé lọ́dọ̀ irúfẹ́ obìnrin tó bá fẹ́ ohun tó ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdákọ́lẹ̀ nísìnyí bẹ́ẹ̀ dẹ̀ ni nǹkan dúdùn ẹni bá ti fẹ́ràn nǹkan dúdùn bóyá o fẹ́ràn mínírààsì dúdùn tàbí o fẹ́ràn ráìsì jíjẹ ní dúdùn yóò fa kí ìdákọ́lẹ̀ kó fi lé irú ẹni bẹ́ẹ̀ ṣe bùgbé torí pé kí ni nǹkan dúdùn òun ló ń pa àgọ́ ara wa díẹ̀díẹ̀. ìyá wa ẹ má dábàá ẹ jọ̀ọ́ ẹ bá mi gba àwọn ọ̀dọ́ wa sí i nímọ̀ràn pàápàá jùlọ àwọn tó ń gbégbèsè láti lọ lé ọkọ tàbí láti gbé aya sílé lórí àwọn nǹkan tẹ́ mẹ́nu bà yìí. ìmọ̀ràn tí màá gbà wọ́n ni pé ìlera lọ́rọ̀ kí wọ́n tọ́jú ara wọn àìsàn ní fi lé wa ṣe bùgbé tí èèyàn bá ti tọ́jú ara ó ṣe kóṣákóṣá bí àwọn ìyá tiwa nísìn ẹlòmíì tún máa ń wò wọ́n ni pé ọ̀dọ́ mọ̀ làwọn ìyá ẹ̀ àbá ńlá àjídèwé kan ni bó bá ṣe tọ́jú ara rẹ ló ṣe bára rẹ. ọ̀nà lẹ ti gbọ́ láti ẹnu ìyá wa ẹ má dábàá ẹ̀ tí wọ́n ti sọ fún wa látàárọ̀ ẹ dẹ̀ ṣeun tí ẹ̀ ń bá wa bọ̀ lórí ìkànnì Bikear TV ẹ ti mọ̀ wípé ìlera gbogbo ènìyàn ló jẹ́ wá lógún eléyìí bẹ́ẹ̀ bá ti gbádùn ẹ̀ tẹ̀ láìkẹ́ ẹ má gbàgbé ẹ má bá wa share rẹ̀ torí ìlera gbogbo ènìyàn ló jẹ́ wá lógún. ìyá wa lóòótọ́ ni pé ayé dùn jó yín lọ ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé tó ṣe lè wọ́n ti mọ gbẹ́mí ara wọn gbóná ọmọ ni o ilé ni o wàhálà àyà ni o wàhálà kìíní kan ni o ẹlòmíì kò ní pẹ́ pè ní dínà ní ò bá ní tá à ń pè ní high blood pressure tí Yorùbá pè ní ẹ̀dá pẹ̀lú àṣọ Yorùbá tí wọ́n ń pè ní ìfọ́pá gíga ẹ̀jẹ̀ ríru kí ni àwọn nǹkan tó máa ń ṣokùnfà ẹ̀jẹ̀ ríru gan? ohun tó ń fa ẹ̀jẹ̀ ríru ni pé tí ẹlòmíì bá rí nǹkan tó kà láyà òpẹ́ á lọ sókè á ṣe kí ni kò ní rí oorun sùn. tí bá ti gbogbo bá mi kọlẹ̀. yóò mọ̀ mí kọlẹ̀ ló ń fa ìfúnpá gíga ìrònú púpọ̀ nínú àgọ́ ara ìfúnpá gíga ni ìfúnpá ó máa ga sí i bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ ó sì máa rí. tó kí ni àwọn àpẹẹrẹ tí irú ẹni bẹ́ẹ̀ lè máa rí? àpẹẹrẹ tí irú ẹni bẹ́ẹ̀ lè máa rí ni pé kò ní rí oorun sùn dáadáa ó sì yẹ kó máa rórun sùn gbogbo ayé bá ń jí ní aago márùn-ún òun bí aago kan ní ó ti yajúlẹ̀ tí ilé ó fi mọ́ kò ní mọ̀ bóyá ilẹ̀ ẹ mọ́ ni bẹ́ẹ̀ ni ìfúnpá rẹ̀ ga kò ní rórun sùn dáadáa. kódà ọ̀nà àbáyọ wo ló wà fún nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí pé bóyá à ń lo ìlànà tó ní ọ̀rọ̀. ọ̀nà àbáyọ tó wà fún ìfúnpá gíga òun ni pé tẹ bá ti mú kóró píà tẹ ẹ lọ tó kúnná dáadáa tẹ kóró píà tí à ń jẹ ẹ bá ti lọ tó kúnná tẹ ṣe ní àgúnmu nígbẹ̀rẹ̀ tẹ sá tó gbẹ tẹ lọ
ẹ bá ti ń bu tí síbi spoon tí ẹyọ kan ẹ bá ti ń bù sínú kọ́ọ̀pù tẹ̀ ń fi Lipton tea tẹ̀ fi mú ó kò gbàgbé nù pẹ̀lú oyin gidi ṣíbí méjì. ìfúnpá bá lọ. ìfúnpá ó lọ ní. ìyá wa kò mọ ní kúrò rẹ̀ mọ́ láíláí rẹ̀ mọ́ ń sọ. kúrò rẹ̀ mọ́ láíláí. dẹ̀wọ̀n ló bí yọkẹ́. nítorí mọ ìyá wa aláàánú sí náà nu àánú Olódùmarè ní fún nílẹ̀ láṣọ. ó dà irú nǹkan wo nírú ẹni bí ò gbọdọ̀ mọ̀ ṣe tàbá tí irú ẹni ẹ̀ bá padà tẹ̀ wá padà ní ìwé ìṣe. tó bá ti dín ìrònú ní tó ń rò lọ́kàn tó bá ti dín ìfúnpá rẹ̀ ní gamọ́ bọ̀ tí ò bá ti dín ìrònú tó ń rò tí ò dé ẹ̀jẹ̀ ó mọ̀ ìfúnpá rẹ̀ ó tún mọ̀ ga sí. kí àwa irúfẹ́ àìsàn báyìí ṣé àjogúnbá ni àbí ó kàn máa ń wá tí ẹni bẹ́ẹ̀ bá ń ronú àrùn jù. tó fi máa ń jẹyọ jáde tó máa ń mú tó máa fi ń ràn ní pé olóyún tó wà nínú oyún tó bá rí nǹkan tó ń rò tó le jù lẹ́mìí rẹ̀ ọmọ oyún tó ní oyún ẹ̀ sínú ọmọ ìyá ní látàrí pé inú oyún tọmọ yẹn wà ó ní ọgbẹ́ ọkàn yẹn ti dìde ọmọ ìyá ní àti ń dá abẹ́ fi kún ọmọ ìyá ní ẹ̀jẹ̀ ọmọ yẹn náà bẹ̀rẹ̀ sí ní torí pé ọkùnrin àtobìnrin ní tá a bá generate ló máa fọ́ọ̀mù jáde bẹ́ẹ̀ ni gbogbo tó bá dẹ̀ ń ṣe ìyá yẹn nínú oyún látàrí tó ń rò gbẹ̀ lọ́mọ yẹn máa gbé wá bó ṣe ibà ló ń ṣe ni bó ṣe ẹ̀jẹ̀ ríru ni bó ṣe àwọ́ká ni gbogbo ẹ̀ lọ́mọ yẹn máa gbé wá torí kíkiri àti inú oyún ló ti ṣe kí ni ló ti jogún ẹ̀. irú ọmọ bẹ́ẹ̀ tó bá wá dáyé tán yóò bá ṣe lè gbà wọ́n ní iṣẹ́ ìmọ̀pọ̀ ọmọ kékeré fún ilé sọ̀rọ̀ àwa náà là á mọ̀ pé ó dà gbogbo ní dùn ọ̀gàn. ṣé irú ọmọ bẹ́ẹ̀ nǹkan tí ojútùú tẹ sọ wípé èèyàn lè ṣe sí i kí ni èèyàn lè ṣe fún ọmọ kékeré àwọn ọmọ kékeré náà lè múrú kan bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ọ̀run ọmọ tuntun àbí ọmọ bá ń dàgbà ní òtò mọ̀ jẹyọ. ó ní àgbo tá a máa ń ṣe fún ọmọ kékeré tí ó bá ń lò láti ìgbà tó bá ti bí láti kí àgbo yẹn fún láti máa kí oríṣiríṣi èrò àníwìlẹ̀ béèrè lọ́wọ́ ìyá rẹ̀ torí kò sí bó ṣe léwu ó wà nínú oyún tí ò ní rí nǹkan kan rẹ̀ àníwìlẹ̀ béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé kí ni tó ń ṣe yín nígbà tí ẹ lóyún rẹ̀ àwọn ò ti mọ irú àgbo táàkì fún tí ó ti dín ìfúnpá gíga tí ó ti dín nínú àgọ́ ara ọmọ náà. ẹ ṣe wọn kó látàárọ̀ ẹ ní sọ̀rọ̀ tán láṣẹ Èdùmàrè. bá rí èèyàn kan tàbí kejì tó fẹ́ pè yín tó fẹ́ ṣèbéèrè tàbí tó fẹ́ bá yín sọ àwọn nǹkan kan ẹ ju nọ́mbà yín síta. nọ́mbà tí ẹ lè pè mí sí 080 48 11 40 30 bákan náà nọ́mbà mi kejì 090 63 72 45 18. ẹ wò wọ́n lẹ̀ ti yára jù àwọn kan ṣẹ̀ṣẹ̀ lọ mú báírò àti tákàdá ni ẹ tún pè. lórí nọ́mbà tí ẹ lè pè mí sí 081 48 11 40 30 bákan náà nọ́mbà mi kejì 090 63 72 45 18.